ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ ẹ̀yin náà kúkú mọ̀ wípé ní orí ìkànnì wa yìí bó bá ṣe ń lọ ní orí ayélujára gbogbo ẹ̀ náà la mọ̀ ń ṣe kínni tá a mọ̀ ń mú wá fún yín àwọn celebrities wa yìí tí wọ́n bá ṣe dáadáa á wí tí wọ́n bá sì tún ṣe ó kù díẹ̀ káàtó náà a kò kú gbé wá a wà sọ fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọmọ Mustapha Ṣọlágbadé actor Mustapha Ṣọlágbadé ó ṣe ayẹyẹ wòlímà tẹ̀ níbi ọjọ́ bíi méjì báyìí bẹ́ẹ̀ ni ọmọ tí actress Dewumi Fatai tó sì tún jẹ́ celebrity makeup artist tí gbogbo ayé mọ̀ sí Glitter Touch èyí tó bí fún Mustapha ó ṣe wòlímọ̀ tí gbogbo ayé gbogbo àwọn eléré orí ìtàgé pátápátá àtàwọn olórin tí wọ́n sì péjú jọ síbi ayẹyẹ yìí láti wá yẹ ọmọ yìí sí níbi ayẹyẹ ọjọ́ ìbí tó pé ọmọ ọdún mẹ́wàá àti ti wòlímọ̀ èyí tó ṣe ẹ̀yin tèmi inú àwọn òbí ọmọ yìí dùn bẹ́ẹ̀ ni lára àwọn tí wọ́n wá náà láti rí Abdulateef ibẹ̀ náà láti rí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni tá tó jẹ́ wípé tá a bá ní ká máa darúkọ ilé oṣù ilé ó mọ́ tí wọ́n wá yẹ ọmọ náà sí abẹ́rí ṣùgbọ́n àwọn nǹkan kan ṣẹlẹ̀ níbi ayẹyẹ tó jẹ́ kí àwọn èèyàn ó máa sọ̀rọ̀ ìdí ni wípé actor Mustapha Ṣọlágbadé tó jẹ́ bàbá ọmọ yìí bàbá Yasir àrí wọn bẹ̀ bẹ́ẹ̀ náà la rí ìyá ọmọ yìí Dewumi Fatai bẹ́ẹ̀ ni ara wọn náà ń bẹ̀ bẹ́ẹ̀ náà la rí ọkọ Dewumi Fatai ara wọn náà ń bẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n wá ṣe kíni tí wọ́n wá gbárùkù ti ìyàwó wọn ọkọ olóríire ọkọ lálùbáríkà Abdulmalik Bashir Ọmọjíbọ́lá wò èèyàn ní ọkọ ní bẹ́ẹ̀ ni ọmọkùnrin dúró tán tẹ́ ẹ bá ń gbọ́ bàbá rere bàbá dáadáa bàbá tó wọ́n ṣe kíni ọkọ rere tó full support òun ló fún Dewumi Fatai ní ọjọ́ ayẹyẹ ọmọ tá à ń sọ yìí. ọmọ àlùbáríkà ájúbàtì ẹ̀yin náà dìde gbogbo wọn lápapọ̀ ẹ jẹ́ ká ní àmìká àlùbáríkà yẹn ẹja ní sọmọ rẹ láàrin ìṣẹ́jú kan ẹ̀yin blọ́gà ẹ̀yin náà kò tán nà ká sí báyìí àná báwo la ti fẹ́ ṣe báyìí anyways ó máa fọ́ ìdí ẹ̀ lọ́dọ̀ ẹ̀ náà yẹsí tẹ́wọ́ rẹ̀ ara wọn sáré àbá àwọn àgbà tí wọ́n wọlé yìí àwọn ni àfá àgbà tí wọ́n jẹ́ àfá fún àfá tó kọ́ ọmọ onípò ara wọn sáré ara wọn sáré mashallah alaikum bàbá àgbà àlìkáwùsà dínú ọwọ́ àgbà àlìkáwùsà dínú ara wọn sáré ara wọn sáré kí ṣe pọ̀ bọ̀ báyìí ara wọn sáré mashallah alaikum bàbá àlìkáwùsà jí ara wọn sáré ẹ ṣeun yẹsí ìròyà tẹwọ ó parí onígbẹ̀nsì. inú rẹ̀ dùn kódà àwọn tí ò mọ̀ gan wọ́n fẹ́ẹ́ lè mọ̀ sọ wípé bóyá òun ló bí ọmọ tí ń ṣe ayẹyẹ yìí bẹ́ẹ̀ sì kọ́ òun kọ́ ló bí o bẹ́ẹ̀ ni actor Mustapha Ṣọlágbadé òun ló bí ọmọ yìí ṣùgbọ́n ìfẹ́ tó fi hàn ọmọ yìí tó ti fi hàn bọ̀ láti ilẹ̀ òun ló jẹ́ kí àwọn èèyàn máa gbóríyìn fún arákùnrin Malik wípé èèyàn ni wàláì bàbá rere ni ọkọ gidi ni pẹ̀lú gbogbo support èyí tó fún ìyàwó àti ọmọ ìyàwó rẹ̀ Yasir àwọn èèyàn kí arákùnrin yìí lọ́pọ̀lọpọ̀ ní ọjọ́ ayẹyẹ yìí a rí gbogbo àwọn videos lóríṣiríṣi èyí tó ń lọ káàkiri níbi tá a ti rí àáfàá èyí tó ti ń ṣàdúrà fún arákùnrin Malik yìí náà tá a ti rí àwọn àáfàá náà bákan náà tó ti ń ṣàdúrà fún Mustapha ọmọ tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí àti ìyá rẹ̀ tí àwọn èèyàn sì ń gbóríyìn fún Malik bẹ́ẹ̀ ni wọ́n ń gbóríyìn fún iṣẹ́ ribiribi èyí tó ṣe nínú ayé ọmọ Dewumi ìbẹ̀rù ìyẹn Yasir ẹ̀yin tèmi àní nǹkan ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ ní ọjọ́ ayẹyẹ pẹ̀lú àwọn fídíòs oríṣiríṣi tá a rí níbi tí a ti rí Mustapha Ṣọlágbadé ìyẹn bàbá ọmọ yìí tó ti wà múdì ara rẹ̀ ò yá gágá bẹ́ẹ̀ ni ẹ mọ̀ bí kéèyàn ti ṣe nǹkan lẹ̀
kí ara wa máa sọ fún un, kí conscience ó máa judge ẹ̀ kó mọ̀ wò wípé n sì ṣe dáadáa o gẹ́gẹ́ bí bàbá, ó yẹ kí n lè ṣe ju bí mo ṣe ṣe yìí lọ. Ẹ mọ̀ kí ara ó máa sọ fún yàn, ẹ ti rí body language ẹ̀ ní ọjọ́ ayẹyẹ ọmọ yìí, àti wípé bí bàbá àti ọmọ bó ṣe yẹ kó connect, kò sí connection yẹn láàrin Mustapha Ṣọlágbadé àti ọmọ rẹ̀ Yasir, kò sí connection yẹn rárá. Ẹ rí wípé ọmọ Yasir yìí tó bá fẹ́ wo bàbá rẹ̀ ṣe ló rọra máa ń yọ owó tí ó mọ̀ wò wípé ẹ mọ̀, àfi bí ẹni wípé ọmọ yìí ò rí bàbá yìí rí for the first time tí àwọn méjèèjì tí wọ́n fojú kan ara wọn ni ṣe ló ń rọra ń wò, tó bá tún ti wò tó bá rí i pé ojú àwọn méjèèjì tó fẹ́ pàdé, ọmọ tún rọra gbé ojú rẹ̀ kúrò. Kódà tí bàbá rẹ̀ bá ń bá a sọ̀rọ̀ gan-an kò kí ń fi taratara dáhùn, ṣe ló kàn yóò kàn rọra smile, yóò kàn rọra wò wọ́n báyìí, yóò tó gbójú kúrò ńbẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rí connection tó wà láàrin òun àti ọkọ Déwùmí Fàtáyé, connection tó wà láàrin wọn, ẹ wò ó lágbára gan. Connection bàbá àti ọmọ bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí. Ẹ rí wípé arákùnrin Abdulmalik ó fi ìfẹ́ ó fi hàn ọmọ Mustapha, bẹ́ẹ̀ ni ó dúró fún un gẹ́gẹ́ bí bàbá. Kódà kò jẹ́ kó máa là rárá wípé ọmọ yìí ò sí ní ọ̀dọ̀ bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá rí connection wọn, tẹ́ bá rí bí ọmọkùnrin yìí bó ṣe máa ń ṣe pẹ̀lú ọmọ yìí, ẹ rí kódà ibi tó tiẹ̀ wá dé gan, àwọn méjèèjì tún wá jọra. Abẹ́ẹ̀rí ṣe rí ní ọjọ́ ayẹyẹ yìí, ara Mustapha Ṣọlágbadé ara rẹ̀ kò tí ọ̀, ara rẹ̀ kò tí ọ̀, ó wá ń wò nígbà míì. Ẹ rí ṣe ni ó tẹ́jú mọ́ fóònù rẹ̀ tí ó kàn máa tẹ̀, tí ó máa tẹ̀, àbí kó máa wò sùn. Ẹ wò kó tó di pé àwọn èèyàn wá máa tàpẹ̀ báwọn máa sọ fún un wípé kó dárayá, kó dárayá. Ẹ mọ̀ òun gan àti súnmọ́ ọmọ náà gan ń bà lẹ́rù. Ó tiẹ̀ níbì kan tí ọmọ yìí àti ìyá rẹ̀ tí wọ́n ti ń jó ní orí stage, àwọn àǹfààní tó ṣe ń sọ fún Mustapha wípé kó bá ọmọ rẹ̀ jó, bó ṣe di ọwọ́ ọmọ òun mú pé káwọn jọjọ́ bá ọmọ tún rọra yẹ ọwọ́ rẹ̀ kúrò lára bàbá rẹ̀. Ẹ wò tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé Mustapha kò ṣe dáadáa tó bó ṣe yẹ kó ṣe gẹ́gẹ́ bí bàbá nínú ayé ọmọ yìí. Wọ́n ní ìdí nìyí tá a fi rí gbogbo ohun tí à ń rí ní orí ní ọjọ́ ayẹyẹ ọmọ yìí, torí tó bá jẹ́ wípé connection yẹn wà láàrin wọn. Bẹ́ẹ̀ ni ẹ wo, àrùn ojú ni kì í ṣàrùn mú, á ti rí i lára wọn body language gbogbo, á ti rí i, kì í ṣe nǹkan tí èèyàn máa ń fi pamọ́, ṣùgbọ́n kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ o. Ẹ̀yin tèmi, lẹ́yìn ìgbà tí gbogbo àwọn èèyàn tí wọ́n wá bá wọn ṣe àjọyọ̀ tí oníkálukú ti gba ilé wọn lọ, ẹ wo nǹkan ṣẹlẹ̀. Lábárí actor Mustapha Ṣọlágbadé, ó mọ̀ ṣe nǹkan ìyàlẹ́nu o. Ẹ wo kí téèyàn bá ṣe ní tí ò dáa tó sì realize wípé nǹkan tó ń ṣe yìí kò dáa, kí conscience èèyàn tó bá wá ń jọ̀yẹ̀ tó ń judge èèyàn tó wá padà rí wípé òun ní láti jáde láti wá appreciate àwọn tó ṣe dáadáa fún tó ṣe dáadáa fún àwọn ọmọ òun, tó wá recognize ẹ̀ wípé ó yẹ kóun ó tún kéwọn ó tún wà ara òun ṣe. Ẹ wò èmi mọ̀ appreciate irú àwọn ọkùnrin bẹ́ẹ̀. Mo mọ̀ appreciate irú àwọn èèyàn báyìí tí wọ́n máa ń wò wípé àwọn ti ṣe ní tí ò dáa, káwọn lọ ṣe kíni, káwọn lọ ṣe àtúnṣe. Ẹ wò eléyìí ló jẹ́ kí n tún fún Mustapha Ṣọlágbadé, mo tún fún un ní respect títí ẹ̀. Ẹ wò mo fún un ní respect, mo ṣe túálè fún un. Kí ló dé? Ẹni tó ṣe yìí, tí ọmọkùnrin yìí tó ṣe yìí, ó ya gbogbo èèyàn lẹ́nu. Ó jẹ́ kí àwọn èèyàn kó máa gbóríyìn fún, wọ́n máa kí wípé ó ṣeun. Ọkùnrin tí ó ṣerú eléyìí, ẹ wò ó sọ wọ́n. Bẹ́ẹ̀ ni tí ó jáde tí ó sì máa yin ìyàwó rẹ̀ wípé òun kí òun yìn ipò òun rí iṣẹ́ tó ṣe, ó kó akitiyan lórí ayé àwọn ọmọ. Ẹ wò ó sọ wọ́n. Bẹ́ẹ̀ ni ọmọkùnrin yìí ó ṣe kíni o, ló jáde ló bá gbé àtẹ̀jáde yìí síta. Ẹ wò àtẹ̀jáde tí ọmọkùnrin yìí gbé síta, ẹ wò ṣe ló gùn lọ, long essay ni ló bẹ̀rẹ̀ sí ní kọ́ ló ń kọ́. Bó ṣe yin ìyàwó rẹ̀ ló yin ọmọ rẹ̀ náà
ló yan ọkọ Malik ìyẹn ọkọ Déwùmí. Ẹ wò a ní ọkùnrin tí ó ṣerú nǹkan báyìí bẹ́ẹ̀ ọkùnrin gidi ni yóò jẹ́ ọkùnrin olóríire alálùbáríkà èèyàn tó fi lè rántí láti yìn láti dúpẹ́ lọ́wọ́ ọkọ Déwùmí bá tọ́jú ọmọ. Ẹ wò irú ọkùnrin báyìí mo fún ní respect ẹ mo fún ní full respect ẹ bẹ́ẹ̀ ni. Ẹ wò ẹ má jẹ́ ká fọ̀rọ̀ gùn. Lára àwọn nǹkan tí Mustapha Ṣọlágbadé tó kọ síta ó ní Adéwùmí Àtọ́kẹ́ ọmọ Muibat Fatai, I want to use this opportunity to sincerely thank you for everything you have done for our son. None of your efforts have gone unnoticed, and I truly appreciate every sacrifice, support, and act of kindness you have shown. I may never be able to repay you for all that you do, but I pray that God in His infinite mercy and abundance rewards you many times over. May He continue to bless you, strengthen you, and grant you all your heart desires. I am deeply honored and grateful. Abẹ́rẹ́, that was so sweet. Ó tẹ̀síwájú ló bá tó dárúkọ grandma Yasir orúkọ tiwọn náà fún wọn ló bá ní mọ́mì ẹ ṣeun mà ẹ̀yin gangan ni ẹ kú iṣẹ́ o. You have done so much for Yasir and played a huge role in making him the wonderful boy he is today. We sincerely appreciate your love, care, guidance, and support. Ẹ pẹ́ fún wa mà, iṣu ọmọ á túnbọ̀ jinná fún yín jẹ. May God continue to spare your life in good health, happiness, and prosperity, so that you will continue to enjoy the fruits of your labor. Ẹ wo ibi ìwà ni ibi gangan ló wá wú mi lórí pátápátá. Ibi tó ti ní to Uncle Malik ìyẹn Uncle Malik ìyàwó ọkọ Déwùmí. Ẹ wo eléyìí wú mi lórí bẹ́ẹ̀ ni ó wú mi lórí gidigidi gan. Ó ní I truly appreciate you as well. Thank you for everything you do for Yasir. Your love, support, and care means so much. May God richly reward you, bless your effort, increase you on every side, and grant you success in all that you do. I pray you and your wife, Adewumi Atoke, continue to live in joy, happiness, and abundant prosperity. Amen. Ẹ̀yin tèmi eléyìí wú mi lórí kí ló dé. Kí ọkùnrin kó jáde ẹ wo bó ṣe appreciate ọkọ ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ àbí kí la fẹ́ pè báyìí ọkọ ìyá ọmọ rẹ̀. Ẹ wo bó ṣe kí bó ṣe appreciate ẹ̀ tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wípé òun kí fún support fún love ẹ̀ lórí ayé ọmọ òun. Ẹ wo kò sí tó tún ju eléyìí lọ. Kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ wo tá a bá ríru àwọn ọkùnrin báyìí tí wọ́n ti mọ̀ pé àwọn ṣàṣìṣe tí wọ́n sì jáde tí wọ́n wá ṣe kíni tí wọ́n wá tún ọmọlúàbí wọn ṣe. Abẹ́rẹ́ báyìí ẹ wo kò wú wípé ọkùnrin mi nínà ọkùnrin ni mí ṣé màá wá jáde openly láti wá mọ kí ọkọ ìyàwó òun tẹ́lẹ̀ kó wọn á mọ kí àbí kó wọn á mọ appreciate ṣé òun náà ń ṣẹ́ ni. Ẹ mọ̀ rú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ọkùnrin wọn wá gbé shoulder pad wọn báyìí àbí kí ni ṣé ọkùnrin ń lo shoulder pad ni. Ìgbà yẹn ni wọ́n á múra kankan wọ́n jáde wọ́n á máa sọ àwọn èbó tí ò jọra wọn báyìí. Ṣùgbọ́n eléyìí ò ṣe bẹ́ẹ̀ o. Ẹ wo ó come out openly láti wá appreciate Malik bẹ́ẹ̀ ni fún iṣẹ́ takuntakun tó ṣe nínú ayé ọmọ yìí. Torí ṣẹ́rí kò easy o fún obìnrin tó ti marry tẹ́lẹ̀ tó lọ́mọ tó wá gbé wọlé ọkọ mi tó wá rí ọkùnrin
tó ń bá ń tọ́jú ọmọ rẹ̀ bí arákùnrin Malik bó ṣe tọ́jú Yasir yìí, ẹ wò kò wọ́pọ̀ nínú àwọn ọkùnrin. Tá a bá rírò àwọn ọkùnrin bẹ́ẹ̀, ẹ jẹ́ ká mọ appreciate wọn. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká mọ appreciate, torí gbogbo ohun tó wà lẹ̀ yìí ó ti di ìtìjú fún Mustapha, because ó rí wípé ọmọkùnrin yìí sì tún wá ní ọjọ́ ayẹyẹ ọmọ rẹ̀, ó tún wá fún un ní support. Tí nígbà tí wọ́n sọ pé kí àwọn òbí ọmọ yìí ó jáde kó wá gbàdúrà, Malik tún jáde, ó tún wá ṣàdúrà fún ọmọ yìí. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà kò sí, bẹ́ẹ̀ ni, tí Mustapha bá délé kò sí bí ò ṣe ní rò, kò sí bí ò ṣe ní rẹ̀wò, kò ní lè sùn. Bẹ́ẹ̀ ni, fún ọkùnrin tó bá ní conscience o, kò ní lè sùn. ṣùgbọ́n eléyìí ó show wípé òun ní conscience, ó wà remorseful, ẹ wò ó ní láti jáde láti wá ṣe kíni, láti wá pour out mind ẹ̀, tí àwọn èèyàn sì ṣe kíni, àwọn èèyàn appreciate ẹ̀. Ṣé rí nǹkan tó ṣe yìí ló jẹ́ kí àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ táwọn náà sì bẹ́ sí orí àtẹ̀jáde tó gbé jáde yìí láti wá ṣe kíni, wọ́n bẹ̀rẹ̀ sí ní appreciate ẹ̀. Ẹ wò Regina Chukwu, òun náà sọ wípé ó ṣé ọkọ mi, thank you for appreciating her. Bẹ́ẹ̀ náà ni Kẹ́mi T, òun náà ni wow, heaven will bless you. Bẹ́ẹ̀ ni, ẹ wò gbogbo wọn bẹ́ẹ̀. Lateef Adédìméjì, àwọn náà wá show love. Salami Rotimi, ẹ wò gbogbo wọn bẹ́ẹ̀, àwọn náà jáde láti wá ṣe kíni, láti wá fi ẹ̀yọ́nú wọn hàn. Bẹ́ẹ̀ náà láti rí celebrity PM, ìyẹn Uncle Malik gangan fúnra wọn, àwọn náà wá comment lórí post èyí tí Mustapha Ṣọlágbadé èyí tó gbé jáde láti appreciate ẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí Uncle Abdulmalik èyí tí wọ́n kọ, wọ́n ní thank you so much for the good wishes, I really appreciate it, mo dúpẹ́, and thank you for always being there and supporting father. God bless you and your family more and more, stay blessed. Ẹ wò ṣe rí pàtì yìí, ó tún wá jẹ́ kó rí mi ó wú, ó tún wá jẹ́ kó rí mi ó wí pé ṣáwọn ọkùnrin náà ní, ṣáwọn ọkùnrin Nàìjíríà náà ní, kí ló dé, ṣérò àwọn ọkùnrin yìí ṣì ń exist, ṣérò àwọn eléyìí sì tún wà láyé. Àwọn tó jẹ́ wípé wọ́n fi pé bóyá ọkùnrin ni mí, olórí ilé ni mí, wọ́n gbé sí ẹ̀gbẹ́, wọ́n put it aside, wọ́n wò pé this is reality. Àwọn ní láti jáde káwọn ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Bẹ́ẹ̀ ni làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní applaud wọn, bó ṣe ń applaud Malik náà applaud Mustapha pé àwọn ọkùnrin lélẹ́yìí, wọ́n ń gbóríyìn fún wọn, náà ń pàtẹ́wọ́ fún wọn. Àbẹ́ẹ̀rí lóríṣiríṣi bí àwọn kọ́mẹ̀ntì yẹn bí wọ́n ṣe lọ ní orí oníkálukú tó bẹ̀rẹ̀ sí ní wó bí gàrí. Oyin tèmi, àní tá a bá ń rírò àwọn ọkùnrin báyìí tí wọ́n ń ṣe dáadáa, tí wọ́n ṣe kíni, tí wọ́n ti ṣe mistake, tí wọ́n sì ti own up to their mistakes, wípé wọ́n ti jáde láti wá ṣe kíni, láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé yes o, àwọn ti ṣàṣìṣe, àwọn sì ti ṣetán láti ṣe kíni, láti amen. Àwọn tún appreciate gbogbo àwọn tí wọ́n ṣe kíni, tí wọ́n dúró tì àwọn, tí wọ́n ṣe dáadáa fáwọn, tí wọ́n ṣe dáadáa fáwọn ọmọ àwọn nígbà tí àwọn ò sí ń bẹ̀ láti take up responsibilities àwọn. Wow, this is lovely. Irú àwọn nǹkan báyìí òun la fẹ́ máa rí láwùjọ. Bẹ́ẹ̀ ni, irú àwọn ọkùnrin báyìí òun la fẹ́ máa rí láwùjọ. Fúdìí èyí, ẹ wò èmi gan, mo wá fẹ́ sọ fún wípé ẹ kú iṣẹ́, mo gbóríyìn fún ọ, mo gbóríyìn fún ọ, àtọ̀ Mustapha Ṣọlágbadé, you have really done well. Ẹ wò kò easy kí ọmọkùnrin ó jáde láti ṣerú nǹkan tí arákùnrin yìí èyí tó ṣe yìí, kò easy láti ṣe. Fúdìí èyí, gbogbo àwọn obìnrin àwa náà sọ fún wípé ó kú ìfọmọ ènìyàn ṣe, ó ti ṣe dáadáa nínú ilé. Fúdìí èyí à ń yìn, torí wípé wọ́n ní bọ́mọ ẹni bá ṣe dáadáa ẹja wí, bọ́mọ ẹni bá sunwọ̀n ẹja sọ. A sì ti ń sọ tẹ́lẹ̀ yìí náà wípé ó ṣe dáadáa, ó gbìyànjú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé bọ́n bá ṣe dáadáa á wí, tí wọ́n bá sì ṣe káàtó náà á tún sọ. Ṣùgbọ́n ó ti ṣe dáadáa, ìdí nìyí tá a fi ń ṣe kíni, tá a fi ń gbóríyìn fún ẹ̀yin tèmi. Abẹ́ẹ̀rí eléyìí ni ìròyìn tí a ní ká mú wá sí etí ìgbọ̀yín. Kí ni tẹ́yin náà rò lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Báwo lẹ ṣe feel, báwo ló ṣe rí nínú yín pẹ̀lú irú ìròyìn báyìí èyí tí ẹ gbọ́? Gbogbo dáhùn
yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní orí ìkànnì yìí ire o.